ilé láàrin lákórè ọ̀nà láàrin lákàyọ̀ ọ̀nà láàrin lákòrò olóòṣàbí olórí eyín kékeré là ń mújogbó eyín kékeré là ń mújobì kí lológbò ń jẹ ìfà lológbò jẹ ọmọdé ìlú àgbà ìlú wọn máa kórè bọ̀ lọ́dọ̀ wa ni. ẹ tún kú dédé ìwòye ẹ̀yin ra wa ńlé ẹ tún káàbọ̀ sínú fọ́nrán wa láti lè ṣe wa ń bí Luther Swimmer Record International yìí dá tó mú wá lọ́tẹ̀ yìí. Ìbò la tún gbé àṣà wa lọ lásìkò yìí ìlú Egbe ni lábẹ́ kábíyèsí ọba wa aláyélúwà ọba Ashimiu Adébọ̀wálé dàda ọ̀tá Kúdákì Ọbalùfọ̀n ọmọ Ògún ọmọ onímọ̀lẹ̀ Ògún ni wọ́n sì mú ọ̀sán ọba torí tọ́wọ́ bá pa mí Ògún á sì gbọ́ba sán ọmọ ológun àjọbọ ẹni tínú ń bí kó bọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìrèmọ̀gún ọmọ àrùn lẹ́pẹ̀ èjìgbọ́jú ará alágbẹ̀dẹ máa wúkọ́ burú bí erin fọmá gbùrẹ̀gbùrù bí òjò kù nílẹ̀ òṣónú alágbẹ̀dẹ kì í tẹ́wọ́ gbowó wọn ní odò alẹ̀ kó máa lọ ni. Kábíyèsí bí òkú ayẹyẹ bó ṣe lọ nílùú Egbe níbi ayẹyẹ ọdún eégún àti bí Ìbodò oko bó ṣe lọ gbogbo ẹ̀ la máa bẹ̀ sí wo àmọ́ ká tó bọ́ síbi Ìbodò oko ẹ̀jẹ̀ ká lọ wo eré ajẹran mákàáyín òun lè rí tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí nílùú Egbe ajẹran kìkì ìjà à ń lé bọ̀ lẹ́yìn jagunlabi lára àwájú awákùnmáàrí tí nẹsẹ̀ kàn ga àlòkù ẹ̀wù tí ń gbọ́mọ́ni lọ́rùn bí ìwọ̀fà àní ó jẹ kò jẹ àní ó mu kò mu ó fi pọ̀ ògèlè tọ́gbẹ̀gìrì wò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ajẹran lẹ́rí tó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí nílùú ọba wa kábíyèsí Kúdákì Ọbalùfọ̀n Elégbè ti ìlú Egbe ẹ̀jẹ̀ á gbọ́ nínú orin táwọn ọ̀dọ́ kọ fún ajẹran ń bọ̀. Eégún ayé rèé òòṣà ọ̀run rèé ẹ má dènà dè wá igbe ẹranko kì í dènà dẹkùn ẹkùn bàbá ẹranko igbe ṣinṣin gan kì í dèwọ̀ dọ́wọ̀ ọwọ̀ bàbá ṣinṣin ẹ̀rí bó ṣe ń ṣeré ẹrù kùtùkùtù là ń mú kan ọ̀dájí eré ní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu fún ọ̀dà dáwọ̀ láti ìlú Egbe yìí ẹ̀yin náà tún rí pé àrà ọ̀tọ̀ àrà ìyanu ló tún wà ń bẹ̀ torí tá a bá wò ní Egbe ìlú àwọn olóyè ńláńlá ìlú ọba ńlá ìlú àwọn èèyàn pàtàkì ni pàápàá jùlọ àwọn olóyè ọ̀jẹ̀ ni o olóyè ìlú ni o lọ́kùnrin lóbìnrin àti gbogbo ọmọ ọ̀dọ́ ìlú àti gbogbo àwọn èèyàn nílùú Egbe wọ́n jẹ́ gbajúmọ̀ èèyàn wọ́n jẹ́ èèyàn pàtàkì tí wọ́n máa ń ṣọdún eégún lọ́wọ́ eégún ajẹran kìkì ìjà yìí òun ló máa kọ́kọ́ ń jáde kó tó di pé olóyè eégún máa wá bọ́ọ̀dù oko pẹ̀lú gbogbo àwọn alágbádá ńláńlá lóríṣiríṣi tí gbogbo wọn tẹ́ máa wò wọ́n lé ní èyí ni kò ní dọ̀la o ẹkú kalẹ̀ àmọ́ bá a ṣe ń bà bọ̀ akíkábíyèsí ọba wa aláyélúwà ọba Ashimiu Adébọ̀wálé dàda ọ̀tá Kúdákì Ọbalùfọ̀n Elégbè tó légbè kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ la kí àwọn olóyè ti ìlú Egbe látòrí oníkúdákì ti ìlú Egbe akí ọ̀tún ọba ti ìlú Egbe akí òsì ọba ti ìlú Egbe akí balógun ti ìlú Egbe àgbàgbé olóyè ẹ̀kẹrin ti ìlú Egbe elétù ètú òsì ọba òjẹ akíyín akí ààrẹ ti ìlú Egbe bẹ́ẹ̀ la kí yèyé alákẹjà ti ìlú Egbe akí ìyálóde akí ọ̀tún ìyálóde yèyé Yewa bẹ́ẹ̀ la kí olóyè Máyégún bá a gbìmọ̀ nínú àwọn olóyè ti ìlú Egbe ni mọ́gàjí ti Ọ̀dájọbí akí wọn nílùú Egbe. ẹni pé ajẹran lónìí ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹwùrò ẹ̀yìnbó ẹwùrò ṣẹ̀rí kó yàtọ̀ síra wọn pé eégún máa kọ́kọ́ jáde lẹ́yìn ìtàkùn ti bẹ́ mọ́jú tó jí ajẹran ẹwùrò lẹ́yìn ẹ̀ ńgbàdérò pọ̀ báyìí lẹ́yìn ajẹran kìkìjà báwo lèrò ṣe máa wá rí nígbà tó lórí eégún gangan bá jáde ajẹran lẹ́rí tó ń kí àwọn èèyàn tó ń fi èjùbàrà tó fi ń nà wọ́n lórí ló fi ń wúre fún wọn ló fi ń kí wọn pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dúnṣe míì lọ́dún là bá lọ́dún lóṣù là bá lóṣù bọ́dún bá dùn àárín nǹkan àjọ̀dún ọdọọdún ni láńsogún ọdọọdún ní ìrókò sọgbọ̀n ọdọọdún làbí ẹyà ń sàdọ́ta ọdọọdún lẹ̀ wá wà gbogbo wa láàmà wà lówó lọ́mọ lálàáfíà ara láìkú láìrùn tọmọtọmọ bí ènìyàn àkàrà ó ti rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ẹ̀rí àjẹrànlẹ́ni tó ń wúre fún àwọn
èèyàn pàtàkì àwọn èèyàn ńláńlá àti àwọn olóyè nílùú Egbe yìí. Ààyè ni ò sí, ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní rí díẹ̀díẹ̀ àwọn ẹtì mọ́ bá ṣe ń ṣe, a máa ń gé pépèpé ni bí awọ bàbá àṣọnà. Ilé kábíyèsí ọba Mudashiru Ọ̀dẹ́jọbí Elégbè ti ìlú Egbe tàná, ààfin wọn òun lẹ́rí yìí. Ọba Mudashiru Ọpẹ́lóyẹrú Elégbè ti ìlú Egbe tàná kó tó wá kan aláyélúwà ọba Kúdàkì ọba Lùbọ̀n Dàdá Ọ̀tá Elégbè ti ìlú Egbe tèní. Ẹni pókè pẹ̀tẹ́sì la jẹran wà bẹ́ẹ̀ jẹran abẹ́ látòkè. Àjẹrànlẹ́rìn tí ó ń dára yìí ẹ̀rí bó ṣe wu àti bàbá ti rí bó ṣe ń lọ. A ti sọ fún yín pé fún ńlá tó tóbi tá yìí dó fún ni ọ̀kọ̀ọ̀kan àbìjà lẹ́rọ. Eégún tó bá ti ṣe gùn ìlú báyìí gbogbo àrà tó bá wù tó bá dá àdágbé ni. A mọ̀ pé kábíyèsí ti bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n ṣe jẹ́jẹ́, kí wọ́n ṣe pẹ̀lẹ́, kí wọ́n lọ rí, kí wọ́n bọ̀ rí. Àmọ́ òsì bí wọ́n yìí máa ṣe ẹ̀mọ̀ pé ará ọ̀run kẹ̀kẹ́ ni. Àjẹrànlẹ́rìn tó ti dé ilé kábíyèsí ọba wa láìlúwà tèní ọba Ashimiu Adébọ̀wálé Dàdá Ọ̀tá Kúdàkì ọba Lùfọ̀n. Ibẹ̀ lẹni tí ajẹran tó ti ń jó yìí. Nínú àwọn olóyè ti ìlú Egbe tí à ń kí lọ́wọ́, a kí ìyá wa olóyè ìyá ayé wa, a kí Máyégún ti ìlú Egbe. Nínú àwọn olóyè tìlú la ṣe ń kí yẹn. Bẹ́ẹ̀ la kí gbàgbìmọ̀ kábíyèsí ọba wa lẹ̀ ń wò yìí, ọmọ Ògún ọmọ onímọ̀lẹ̀. Ògún ni wọ́n sì ń wọ́n sanba títí ọba pàbí Ògún á sì sọba sọ ọmọ akẹsàn lẹ́rí ọlọ́kọ̀ nílé ìṣẹ́rí ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ á sì jìgbà ẹ̀lẹ̀kẹ̀ àgèdègédé ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ lójú omi. Ọmọ káfọpa wà káfàjẹwà káfògèdègédé ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rí. Èèyàn kan ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ Òṣù, èèyàn kan ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ Àkẹsàn. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ Òṣù, èrò tó gbowó ọkọ̀ lọ́wọ́ Àkẹsàn yóò kó tọpatàjẹ yóò gbọ̀rún lọ ní òbí ìdá ọmọ àjù lọkọ̀ olórí ọmọ ọká orí ẹṣin òbí ajílù ọmọ àyè òjejò. Àlùkò tá gbúlọ̀jà tó sì gbọ́n lé jagunla bí abetí ìlú kára bí ajere. Elégbè òbí tó ń wẹ̀ lódò tí gbogbo ọmọdé yọwọ́ ọṣẹ. Òbí tèmi ni ó gbà, èmi ni kò mú ṣaya. Òbí gbẹ̀rù mi sọ̀ mí, àálẹ̀ rà bá ara kátà ń baya ìgùn àjà ajílẹ̀ láìṣọ́. Abẹ́rẹ́ fi jọ gbogbo dáa nínú aṣọ. Elégbè lẹni tí wọ́n náwó lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní kí gbogbo wọn sún mẹ́yìn láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ọdún lè ní àtìgbà tó ti dá ọdún tí wọ́n ti dá ọdún kó tó di pàgbọ́n bẹ́ẹ̀ lánàá kó tó wá di pé amọ́dún lè ní kábíyèsí ti náwó tí wọ́n ń nára. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà pàápàá jùlọ láìpẹ́ máa tó rí eégún tiwọn náà tó máa ṣeré gbogbo àlàjọ máa péjú wò ó. A máa gbé jáde nílé iṣẹ́ wa ń bí Lutasima Record International. Èyí náà ti mọ̀ fáwọn eégún tó tóbi tá yí dógún la máa ń gbé jáde nílé iṣẹ́ wa. Wọ́n gbádùn wa dọ́ba kábíyèsí ní ẹni ìyàwó náà wọ́n ṣe ń ná owó lọ́wọ́lọ́wọ́ yìí. Balógun Orímáyàlé Abayàn ọmọkùnrin Gàlè Balógun ìlú ti ìlú Egbe. Lẹ́yìn ìgbà tí eégún tó kúrò nílé kábíyèsí ó dé ilé Balógun, ó délé gbogbo àwọn olóyè ti ìlú Egbe láti kí gbogbo wọn kú ọdún. Gbogbo wọn ni wọ́n fún lówó, wọ́n fún lọ́tí, àwọn míì fún láṣọ, wọ́n fi kí káàbọ̀. Táàyè ò lè gbà wá láti máa ń gbogbo ẹ̀ wá nínú fọ́nrán wa tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí.
a bá ń sọ nípa àwọn olóyè tìlú Egbe ẹ̀ ń pé orin ń lọ lábẹ́lẹ̀ àwọn ọ̀dọ́ yìí ń kọ orin lóríṣiríṣi àwọn orin míì tẹ̀ tí ìgbọ́rí wọn ń kọ́ lóríṣiríṣi ọ ní mo rẹ́ran lénìí mo rẹ́ran nígbà pé mọ́gàjí Ọdẹ́jọbí mọ́gàjí Ọrẹ́sàn bàbá ọba tìlú Egbe èyí apàṣẹ gbogbo onípápátá làkì pé ẹkú ọdún bàbá àwíṣẹ tìlú Egbe ìgbàlẹ̀ eégún òun ni ẹ̀ ń wò yìí àyọ̀ká ni àtàwọn eégún lágbádálágbádá àríwó dọ́là àwọn eégún lóríṣiríṣi ẹ̀rí wọn bí wọ́n ṣe dúró ayélabówó gbogbo wọn lọ wà lẹ́gbẹ̀ẹ́ ògiri owó là ń kẹ́ ọmọ là ń gẹ̀ eégún kábíyèsí nìyẹn tó máa jó láìpẹ́ àwọn eégún lágbádá tí wọ́n jáde lébe òun lẹ̀ ń wò yìí eégún eṣọ̀run àyàn kò jápọ̀ lẹ́yìn bàtà fúnyangàn létí olómele àjòjòkú ọmọ òhò òun tún ní eégún ìyá àgbọn òbí dúdú ti ìlú Ìkọ̀tún àjọgbẹrú lẹ̀ ń wò yìí májògbẹ̀kọ eégún lé òṣègbẹ̀rẹ̀ ẹ̀rí òun lẹ ti rí yìí àjọgbẹrú májògbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kìí sìyàn. ìyá àgbọn lẹ́rí tí wọ́n náwó fún lẹ́bẹ̀ yìí ẹ ti sọ fún pé ìyá àgbọn tìlú Ìkọ̀tún àwọn ti sọ fún pé gún ilé wọn ni àgbọn òbí dúdú gbogbo ọmọdé ìbí pupa ìjì tí mo jí mo mọ̀ gbọ́nà àgbọn àsùnwọ̀n ọmọ ìmọ̀rò ń gbẹ̀lẹ̀ àfẹ̀mọ́jú máa kóyà méjì léegun lọ́wọ́ kójúmọ́ tó wọ́n máa kó kéde lébété tí bàbá wọn fi ń ṣàwo ìgbà ti fẹ́ lùnà àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin sì máa gbọ́rúkọ ogun wọn láìpẹ́ àtolóyè ọkùnrin àtolóyè obìnrin ìyá àgbọn tìlú Egbe àwọn ni ẹ̀ ń wò yìí ìjì tí mo jí mo mọ̀ gbọ́nà àgbọn àsùnwọ̀n ọmọ ìmọ̀rò nígbàlẹ̀ Oníkòyí ọ̀jẹ̀ ti ìlú Egbe àwọn ilẹ̀ ń wòye ṣọ́ọ̀pù yìí ogun ìbírò yọ́n bí lónìí olóòtá ẹ̀gí olóògùn ará ògbójò bá jíde ọmọ ọba délé tejiteji òpèsè ọ̀gọ̀jọ́dọ̀ ọmọ àlejò àwọn ilẹ̀ ń wò tí wọ́n jókòó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ yìí kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. àti màmá jẹ́ ó bàjẹ́ aláàrán gbogbo wọn ni wọ́n jókòó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ tẹ́ ń wò yìí. ìyálọ́jà ti ìlú Àmúwò àwọn lẹ́ ń wò yẹn ìyálóde ọ̀jẹ̀ ẹ̀wọ̀n lẹ́ ń wò yìí bẹ́ẹ̀ ni aṣíwájú ọ̀jẹ̀ ẹ̀ ti rí gbogbo wọn bí wọ́n ṣe jókòó pẹ̀lú fìlà wọn lórí àṣeyege lẹ́ẹ̀ máa ṣe ẹkú ọdún ẹkú ìyèdún àṣeyí ṣàmọ́dún. ẹ̀yẹ́ bà lẹ́ ń wò yìí ẹ̀yẹ́ bàmá rèdí ẹ̀yẹ agbórí igi dọ́kọ ọ̀gbùnlọ̀ yóò ti wá aṣọ ògùnlọ̀yà ẹ̀yẹ́ pẹ́lódì àbẹ́yẹ́wí ẹ̀yẹ òṣè ẹ̀yẹ òfẹ́kítẹ́gbẹ́ ò bàjẹ́ ẹyẹ bàtà wí yìí egun lè ṣọ̀run ni àyàn kò jápọ̀ lẹ́yìn bàtà fíyangan lórí tí olómele àjọ òjòkú ọmọ òhò tí ń jégún ẹyẹ bàmà rìdí nìyẹn. eégún tí wọ́n máa ń pè ní èké nílùú Egbe èké ìgà òun lẹ rí tó jáde yẹn. àyọ̀ká eégún gbogbo ọ̀jẹ̀ tìlú Egbe òun lẹ ń wò yìí àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ òun ni wọ́n máa kọ́kọ́ ṣeré lẹ́yìn tí a bá ti wo Ìbodò kò yìí tá a bá ti eégún àyọ̀ká yìí ló máa ṣeré olórí eégún ẹ̀gẹ́ olókìkí àrán abara rí bí ó dẹ òun lẹ́ni tó jáde láti inú igbó ìgbàlẹ̀ yìí káàbọ̀ onílù á ti máa fìlù pé ní mẹ́sàn-án wàá máa ní ẹ̀gẹ́ káàbọ̀ ṣé dáadáa ló dé ẹ̀gẹ́ káàbọ̀ ṣé dáadáa ló dé á ti máa wá sọ pé ẹ̀kú láyéláyé ẹ̀kú àtijọ́
ẹkú láyé láyé ẹkú àtijọ́ tijọ́ àlàáfíà kẹwàá bí ilé ń kọ́ bó ṣe máa ń bèrè tí wọ́n máa ń fìlù kí wọ́n ní kọ̀ọ̀kan ni ẹ. ẹni pé ẹ̀gẹ́ bó ṣe jáde láti gbọ́ ìgbàlẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní kọsẹ̀ tó ń ṣe àdúrà tó ń kí gbogbo wọn ó ń júbà akọ́dá ó ń júbà ṣẹ̀dá bẹ́ẹ̀ ni èké ìgà ló dúró níwájú ẹ̀ gbágbágbá ọ̀pọ̀lọpọ̀ bí ni ẹ̀gẹ́ olókìkí àrán máa dé láti kọsẹ̀ látòrí bí òṣàrà ojú ògún ìlú tìlú Ẹ̀gbẹ́ ojú ìta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ fà sẹ́yìn ẹ jẹ́ kẹ́gẹ́ ẹ jẹ́ kó rí ibi ṣeré. ẹ̀rí àwọn arápá ńlá mọ níwọ̀n bàtà àbápá yagi lẹ́nu òrìlò ẹ̀yàn kọ́mọ léjì kánà yìí bẹ́ẹ̀ bá ti ṣíwájú báyìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn eégún agbára tó kù wọ́n máa tẹ̀lé. ẹ̀gẹ́ lẹni tó ń wọ̀lú lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ń kọrin orin ìbílẹ̀ àwọn orin láéláé tí wọ́n máa ń kọ tí wọ́n fi ń kí ẹ̀gẹ́ káàbọ̀ tí wọ́n fi ń kí ikú ọdún. tá a bá rí ẹ̀gẹ́ olókìkí àrán báyìí á rí pé àwọn eégún kan wà tí wọ́n kó aṣọ ẹ̀ lẹ́yìn látòrí èké ìgà tó wà níwájú ẹ̀gẹ́ olókìkí àrán. owó ni fàárì ló jẹ́ eégún nínú àwọn tó káṣọ páńlá nínú àwọn eégún náà ni. ilé kábíyèsí lẹ́rí tí ẹ̀gẹ́ dé báyìí kábíyèsí aláyélúwà àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n ti múra pẹ̀lú adé lórí àwọn lẹ́rí tí àwọn eégún wọ̀nyí tí wọ́n ń fi orí balẹ̀ fún níkọ̀ọ̀kan èjèèjì yìí kábíyèsí aláyélúwà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu. ibi tí ẹ̀gẹ́ tó ti kọ́kọ́ kọsẹ̀ lẹ́ẹ̀kan ojú Ògún èyí tó wà ní ojú Ṣàngó níbi tí ẹ̀gẹ́ ti jáde ibẹ̀ òun ni ẹ kọ́kọ́ rí yẹn èyí tó wà nígbàlẹ̀ òun ni ẹ kọ́kọ́ rí yẹn. àwọn eégún tí mo ní wọ́n kó aṣọ ẹ̀gẹ́ ṣẹ́wìrì olówó láyé mọ̀ ayé òṣè nìkan ṣe owó hùn mí gbogbo àwọn eégún wọ̀nyí eégún ọba ni látàrí owó ní fàárì panla owó dùn ní ṣẹ́wìrì owó láyé mọ̀ gbogbo wọn pápátá ẹ̀gẹ́ lẹ́ni tí ó wúre fún kábíyèsí tí kábíyèsí náà tí wọ́n ń ju ìrèkèrè sí tí wọ́n ń kí káàbọ̀ tí òun náà ń kí ọba pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí oníbàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè.
ẹ máa kẹ́tì yín sílẹ̀ kẹ́ ẹ gbádùn àwọn orin lóríṣiríṣi tí wọ́n kọ nílùú Ègbè. Mò ń bọ̀. àwọn eégún tá a dárúkọ fún yín pé àwọn ni wọ́n ń kọ́ṣù ẹ̀gẹ́, àwọn lẹ́yìn tí wọ́n ń kọ́ṣù ẹ̀, gbogbo àwọn eégún wọ̀nyí eégún ọba ni gbogbo wọn. Gbà tó jẹ́ pé eégún ọba náà lẹ̀gẹ́, ẹ̀rí pé adé ló wà lórí ẹ̀. Àwọn eégún ọba làwọn tó máa kọ́ṣù ẹ̀ náà nígbà tí èké ìjà tó wà níwájú ẹ̀. Bẹ́ẹ̀ làwọn eégún alágbádá lónìí ọ̀ràn làwọn náà dúró. Ẹ jẹ́ kí n fi ara balẹ̀ díẹ̀ kẹ́ fi gbádùn àwọn èyí. Nínú àwọn eégún láti rí owó làǹkẹ́ ọmọ làǹgẹ̀, eégún ọba tìlú Ègbè tóun náà máa tún ṣeré láìpẹ́, owó làǹkẹ́ ọmọ làǹgẹ̀. Kábíyèsí fúnra wọn pẹ̀lú àwọn olóyè ọ̀jẹ̀ lọ́kùnrin lóbìnrin, pàápàá àwọn olóyè láti dálẹ̀ gan gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀. Ìyá àgàn tìlú Ìkọ̀tún, ìyá àgàn tìlú Ìgbẹ́sà àtàwọn ìyá àgàn ẹ mọ̀ pé gbogbo àwa Àwórì àti gbogbo oníṣẹ̀ṣe àjọ máa ń bára wa ṣe ni. Kábíyèsí lẹ́ni tí wọ́n kówó dání yìí tí wọ́n ná fún àwọn olóyè ọ̀jẹ̀ àṣeyí ṣàmọ́dún. Bàbá gan wọn ọ̀fẹ́ ṣàìfẹsẹ̀ rájó, elégbè oníjó fún wa náà, ó ń bọ̀ wájú, ẹ̀rí pé bàbá náà ti ń fẹsẹ̀ rájó, ẹ̀rí bàbá ṣe ń gbèlẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀. Kábíyèsí. Àwọn olóyè ìlú tá a tún máa kí nínú wọn ni Mọ́gàjí Ọ̀rẹ́san, bàbá ọba tìlú Ègbè, bàbá Àwùṣẹ apàṣẹ tìlú Ègbè, Mọ́gàjí Àbáàsì, ìyálọ́jà èyí Àwùṣẹ. Nínú àwọn olóyè nìyẹn tí mo ṣe ń dárúkọ wọn lọ́wọ́ níkọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká tún gbádùn wọn nínú torí kábíyèsí ń jó lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹ̀gẹ́ olókìkí àrùn abara rẹ̀ bí oúnjẹ. Àwọn eégún alágbádá lẹ́rìí tí wọ́n ń dé ní kọ̀ọ̀kan ìjèjì bí wọ́n ti ń bodò oko tí wọ́n wá ń kí kábíyèsí láwọn eégún alágbádá, eégún onídán lóríṣiríṣi. Báwọn eégún wọ̀nyí bí wọ́n ṣe ń wọ̀lú pẹ̀lú eégún bẹ́ẹ̀ ni kábíyèsí ni wọ́n tẹ̀lé wọn. Nínú àwọn eégún láti rí Ayélabọ́lá, eégún lápẹ́ni àrípẹ̀kun awo àgbáoyè lẹ́yọ̀, alàmọ̀ níjà lágbà ọlọ́gbọ́n níjà kí o. Ayélabọ́lá òun ẹ̀rí yìí, eégún alápẹ́ni àrípẹ̀kun awo. Ayélabọ́lá. Ẹ̀gẹ́lẹ̀ ń wò yí olókìkí àrán, àtúlẹ̀ pé lólókìkí dàmáàsì, àbàrà rẹ̀ bí oúnjẹ. Nínú àwọn olóyè tìlú ká tó lọ bọ́ sórí àwọn tó ní nǹkan gbọ̀ngbọ̀n, àwọn olóyè eégún, yèyé Rọ́bakẹ́ tìlú Ègbè, ìyá ọba tìlú Ègbè, àrò tìlú Ègbè, ajagunà tìlú Ègbè, bákan náà ní Báṣọ̀run tìlú Ègbè, Mọ́gàjí Dàda ìyẹn ti Mọ́gàjí Dàda Ọ̀tà tìlú Ègbè àkí àwọn náà, Mọ́gàjí Fọlárànmí, gbogbo wọn pátá la kí. Ọ̀tún aṣojú ọba Ọ̀dọ̀fin tìlú Ègbè, èyí Ìṣígbà Ajé, Mọ́gàjí Òṣègbẹ̀rẹ̀, Babalọ́jà àkí gbogbo wọn. Àwọn nínú àwọn alágbádá àwọn ẹ̀rí tí wọ́n ń dé yìí, Agbólú Ajé, eégún onídàsáwo, Agbólú Ajé eégún onídàsáwo òun lẹ́rí tó dé yìí.
ẹ̀gẹ́ lẹ́rí pé ó sì ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú kábíyèsí àti gbogbo àwọn eégún alágbádá pátá àti gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ lọ́kùnrin lóbìnrin àwọn lẹ́rí tí wọ́n sì ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bí wọ́n ṣe máa wọ́ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Egbe tí wọ́n máa kọsẹ̀ ń bẹ̀ kí ìlú lè tùbà ó lè túṣẹ́ kéku lè máa ké bí eku ẹyẹ lè máa ké bí ẹyẹ ọmọ èèyàn kó lè máa fọhùn bí ọmọ èèyàn kábọ̀yún ilé kó lè máa bí tibitire kágàn kó lè máa tọwọ́ àbọ̀ làbòsùn ẹni tó ti bí kó má yàn kú láéláé. àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Egbe lọ́kùnrin lóbìnrin la máa dá papọ̀ látòrí bàbá ìsàlẹ̀ ọ̀jẹ̀ ti ìlú Egbe bẹ́ẹ̀ ni olóyè Kudirat ìyá àgan òbí dúdú gbogbo ọmọ olóyè bí pupa ti ìlú Egbe olóyè Akẹ́rẹ̀ ọ̀jẹ̀ ti ìlú Egbe bẹ́ẹ̀ ni olóyè Mọ́ríámọ̀ Oníkòyí ọ̀jẹ̀ obìnrin ti ìlú Egbe olóyè Jamiu Oníkòyí ọ̀jẹ̀ ọkùnrin ti ìlú Egbe lára àwọn ibi tó yẹ kó ti kọsẹ̀ òun lè rí tí wọ́n ń dé ní kọ̀ọ̀kan ìjèjì bẹ́ẹ̀ ni kábíyèsí aláyélúwà làwọn náà ni wọ́n ń tẹ̀lé wọn nínú àwọn eégún alágbádá aláwòyè òun ni ẹ̀ ń wò yìí eégún ìyámọdẹ eégún ilé ìyámọdẹ aláwòyè òun léégún tí ẹ̀ ń wò yìí. kábíyèsí àtẹ̀gẹ́ àti gbogbo àwọn olóyè wọ́n sì ń kọrin wọ́n sì ń jó akí olóyè Ìrábákẹ́ ti ìlú Egbe ẹ̀kú ìnáwó ọjọ́ o ìyá ọlọ́jà ti ìlú Àmúwò kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. nínú àwọn olóyè ọ̀jẹ̀ tìlú akí ààrẹ Tìmílọ́jẹ̀ bẹ́ẹ̀ ni akí Ibrahim Eléfìrí Àgan ti ìlú Egbe akí Ọlọ́takìrí Àgbá ti ìlú Egbe bẹ́ẹ̀ la kí Ọlọ́pọ̀dà Mọ́lá ọmọ akóyáyọ ilẹ̀kùn àjíkan òdì ti ìlú Egbe àgbàgbé olóyè Ọ̀sìn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ni olóyè Asisat Ìyálóde ọ̀jẹ̀ ti ìlú Egbe akí olóyè Ato ọ̀jẹ̀ ti ìlú Egbe bẹ́ẹ̀ la kí olóyè Káúsára ọ̀tún ìyá àgan ti ìlú Egbe balógun ọ̀jẹ̀ náà nínú àwọn olóyè ibẹ̀ ni ọ̀tún balógun ògbẹ́yìn gbogbo wọn pátá la kí pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdún àṣèyí ṣàmọ́dún ẹ̀gẹ́ àti kábíyèsí wọ́n sì ń lọ lọ́wọ́lọ́wọ́. gbélé mi ò gbélé ògbé ìdùkẹ́ ògbé bàdàn gbé tàgímọ̀ ọ̀rìn báwọn gbé láwẹ́ arọ ni ògbé ní ilé oní ìgò yóò sí ní ọgbọ́n kúndé ẹ̀jọ́ kò yóò fún ìdírọ̀ ní àgbélé bolo alẹ́ ìlọ́rọ̀ máa kú rọ́rọ́ lójú òkun ọ̀run mi gbẹ̀ agara. lẹ́bí dòdò máa pẹ́ lẹ́bí dòdò ẹ̀dọ́ta ẹ̀sọ́ máa kúrò ládòkú mo gbèsè sẹ́mi òyọ́ mo dáfẹ́fẹ́ wọ̀ ní àdàbàlà balẹ̀balẹ̀ èdèkùn àrèlé adájọ́ àgbọ̀dọ̀. ọ̀pọ̀ ikú balẹ̀ ikú àjọyọ̀ àkàlà balẹ̀ wájẹ́dọ̀ tẹ̀tẹ̀ tó ti dé balẹ̀. lóko yóò ṣe ó tẹ́ ní ibẹ̀ náà ni ṣẹ̀ṣẹ̀ kò yí máa rẹ̀ ní ìrèlé kò kú. ẹkú jẹ́ ní kò wọlé ní àwíṣe àfọ̀gbóhùn àṣẹ bẹ́ẹ̀ ẹ̀gẹ́lẹ́rí tó ń wúre tí wọ́n bá ti rán ara wọ́n báyìí wọ́n ń ṣe àdúrà ní kéku lè máa ké bí eku kẹyẹ máa ké bí ẹyẹ kọ́mọ èèyàn máa fọhùn bí èèyàn káàbọ̀ ilé kó máa bí tibitire kágàn kó máa tọwọ́ àlàbòsùn kẹ́ni tó ti bí kó má yàn kú
àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lákòó mẹ́ṣin òbejì ẹṣin méjì wọ́n á yè ṣe èèyàn méjì wọ́n á yọrọ̀. nínú àwọn olóyè ọ̀jẹ̀ láti ti rí olóyè aláàrán òrìrì aláàrán ọkùnrin ọ̀jẹ̀ ti ìlú Egbe bẹ́ẹ̀ ni aláàrán obìnrin ọ̀jẹ̀ olóyè gbọ́jẹ̀ níyì nínú àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Egbe ni òní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. àwọn eégún lẹ́ ń wò lónìrànràn yìí onírúurú ọ̀bẹ làárín ń jẹ́ ọkú erin bọ́dún bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Àwórì báyìí ẹ rí i pé àwọn eégún lónìrànràn ni wọ́n máa ń bégún bọ́dún oko. Ọya òun ni ẹ̀ ń wò yìí ọ̀kàrà ní ìlọ́jẹ̀ Ọya ti ní kí Ọya ṣe gbéke lórí ẹṣin. nínú àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Egbe kí n tó tún máa dárúkọ wọn lọ ẹ jẹ́ ká tún gbóhùn yìí díẹ̀ tó ló ní ń bẹ lẹ́nu àwọn ìyá yìí tí wọ́n kọ lórí àwọn orin àtayébáyé. ọ̀rọ̀ láti pẹ́lẹ́ tẹ̀nu kábíyèsí tí wọ́n rárá ń sọ yìí wọ́n ní ọdún mẹ́ta ni wọ́n máa ń ṣọdún eégún nílùú Egbe ó dẹ̀ náà àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé kí wọ́n tó ṣọdún àti lẹ́yìn tí wọ́n bá ṣọdún tán ó tó di kó máa fún àwọn ọdún míì. olóògbé ará Ògbójò obìnrin ọ̀jẹ̀ ti ìlú Egbe akínyín akéwì ọ̀jẹ̀ obìnrin ti ìlú Egbe olóyè Bíríkì gbogbo yín pápátá kí atọ́kùn ọ̀jẹ̀ ti ìlú Egbe àgbàgbé yín bẹ́ẹ̀ ni Èṣọ̀run Àyànkò obìnrin ọ̀jẹ̀ ti ìlú Egbe Èṣọ̀run Àyànkò ọkùnrin ọ̀jẹ̀ ti ìlú Egbe olóyè Bùkọ́lá aláàrán òrìrì. lára àwọn ibi tó yẹ kó ti kọsẹ̀ òun lè rí tí wọ́n ń dé ní kọ̀ọ̀kan ìjèjì bẹ́ẹ̀ ni kábíyèsí aláyélúwà làwọn náà ni wọ́n ń tẹ̀lé wọn. àkọ́gbó àkọ́tọ́ àkọ́fọ́páwó àkọ́fọ́ ìdíjọ́bì lára àwọn ibi tó yẹ kó ti kọsẹ̀ òun lè rí tí wọ́n ń dé ní kọ̀ọ̀kan ìjèjì. bí ẹ̀gẹ́ bó bá ti ń wúre eégún èké ìgà òun ló máa mi àjà sí tó ń fi àṣẹ lù ú.
torí ẹ̀gẹ́ ó kọsẹ̀ káàkiri gbogbo ojú rúmọlẹ̀ tó wà nílùú Ẹ̀gbẹ́ ó dójú Ògún àgbẹ̀dẹ ó dójú Èṣù bóde yẹn ń débẹ̀ làwọn èèyàn ń fún ní ọtí ni wọ́n ń fún lówó ẹ̀rí bọ́tìnì yìí owó ni wọ́n ń múlẹ̀ yìí nínú àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ẹ̀gbẹ́. bákan náà la kí olóyè Bùkọ́lá ọlọ́rà ọ̀jẹ̀ tìlú Ẹ̀gbẹ́ ọlọ́rà máa rìn mọ́lú ọmọ ẹ̀ka gbéléṣe bí ọba òkè àjíkùn mọ́lú lọ́ra ọ̀tàṣí ìràṣí mo gbókè jọ́nà òun mo gbéléṣe bí ọba. òun lè rí tí ẹ̀gẹ́ tó ti ń kọsẹ̀ yìí nínú àwọn olóyè tí wọ́n tún wà lẹ́yìn eégún yìí tí wọ́n dẹ̀ jẹ́ olóyè ọ̀jẹ̀ tìlú Ẹ̀gbẹ́ ló jẹ́ olóyè òpé obìnrin bákan náà ni olóyè ológbòdò olóyè amúlùdùn ọ̀jẹ̀ ti ìlú Ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni olóyè oníṣin ọ̀jẹ̀ ọkùnrin ti ìlú Ẹ̀gbẹ́ gbogbo àwọn pátá kí pé wọ́n kú ọdún olóyè Basirat aṣíwájú ọ̀jẹ̀ bákan náà ni olóyè alápínì àrípẹ̀kun awọ àgbóyè lẹ́yọ̀ àgbàgbé olóyè alágbá àbábá mariwo mílẹ̀ abá tó ṣà. ó ti gbàgbé o. nínú àwọn olóyè náà ni a torí ọ̀tún ìyálòde ọ̀jẹ̀ tìlú Ẹ̀gbẹ́ bákan náà ni olóyè Bashiru asúlẹ̀ ọ̀jẹ̀ ti ìlú Ẹ̀gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ la tọ́ra àwọn mariwo àtàwọn olóyè lóríṣiríṣi gbogbo ọwọ́ pátá làkí láwọn ibi tí ẹ̀gẹ́ olókìkí àrán tó ti kọsẹ̀ ẹ̀jẹ̀ kàkà gbogbo ẹ̀ fún yín lápapọ̀ torí ibi tó ti kọsẹ̀ pọ̀ tá a lè dárúkọ tán àmọ́ lára àwọn ọbẹ̀ ni ojú òṣàrà ojú ògún ìlú ojú ògún ìdáṣí ojú ògún àgòdò ojú ìta ojú ògún ìgà àgbẹ̀dẹ ojú èṣù ògún ọ̀kọ̀ àti ojú ọba lùfọ̀n gbogbo àwọn pátá ní Ẹ̀gẹ́dẹ́. ilé olóyè Rájí àrùn ọ̀rọ̀ tìlú Ẹ̀gbẹ́ ìbẹ̀lẹ̀ ní tí ẹ̀gẹ́ tó dé báyìí mo fẹ́ kí n tún dákẹ́ díẹ̀ kẹ́ fi gbọ́ àwọn orin táwọn ìyá yìí kọ ká fi gbádùn ra wa. lára àwọn ibi tó ti máa kọsẹ̀ lẹ́rìn tó ti ń kọsẹ̀ yìí ẹ rí i pé wọ́n ti da omi sílẹ̀. ilé àwọn olóyè ní kọ̀ọ̀kan lẹ́rìn tí ó ń dé yìí tí ẹ̀gẹ́ ń lọ tí wọ́n bá ti débẹ̀ wọ́n á dami sílẹ̀ ẹ̀rọ torí tútù láàárọ̀ dẹ tútù láàárọ̀ ọba tútù láàárọ̀ jẹ́ ilé olúwẹ̀rí kì í gbóná ọ̀pọ̀lọpọ̀ bí ni ẹ̀gẹ́dẹ́ tí ó ti kọ ẹsẹ̀ tí àwọn ò lè máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan èjèèjì àmọ́ a máa yé gbogbo wa jágbà eégún ńlá nínú Ẹ̀gbẹ́ òun lẹ̀ ń wèrò rẹpẹtẹ lẹ́yìn ẹ̀ yìí eégún ọba àná ti ìlú Ẹ̀gbẹ́ ọba Ọpẹ́lóyẹrú Elégbè ti ìlú Ẹ̀gbẹ́.
bá a bá ṣàkíyèsí dáadáa á rí i pé bí ẹ̀gẹ́ bó bá ti ń rawọ́ ó ń wúre ni. èké ìgà á máa mi àjà sí i, àṣẹ ń gùn ún, kábíyèsí náà wọ́n máa fi àṣẹ sí i. ẹ ti rí nígbà míì èké ìgà fún rẹ̀ ló máa wúre á tún mi àjà. ẹ ti rí ohun tí mo ń sọ òun lẹ́ ń wò yìí. nínú àwọn olóyè ti ìlú Egbe wọn lẹ́rí tí ẹ̀gẹ́ tó ń ṣàdúrà fún lọ́wọ́lọ́wọ́ báyìí. gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, ojú ọba lùfọ̀n tí ẹ̀gẹ́ tó ti kọsẹ̀ lẹ́ẹ̀kan, àwọn ìyàwó ilé wọn ò gbọdọ̀ dójú ẹ̀, àfàwọn ọmọ ilé nìkan ni wọ́n lè débẹ̀, gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀dálẹ̀ ti ìlú Egbe. bẹ́ẹ̀ báwo mo ti sọ fún yín pé a máa gé pépèpé ni ẹ rí i pé wọ́n ti ń tan tọ́ọ̀ṣì, wọ́n ti ń taná. ibi tí ẹ̀gẹ́ dé àópọ̀ torí gbogbo ìlú Egbe, ìlú kékeré kọ́ ní ìlú Egbe, àwò á rí pé ilẹ̀ ti ń ṣú lọ. bẹ́ẹ̀ ni kábíyèsí dúró ti ẹ̀gẹ́ lálágbá, wọ́n jọ wọ́ gbogbo ìlú, gbogbo olóyè ọ̀jẹ̀, gbogbo olóyè ìlú, gbogbo ilé wọn ni wọ́n dé ní kọ̀ọ̀kan èjèèjì, àti gbogbo ojú àwọn ọmọlẹ̀ tó lẹ́tọ̀ọ́ láti lọ kọsẹ̀, gbogbo bẹ̀ ni wọ́n dé. ẹṣin òkè ń kọ eré àsárelé, ẹ̀gẹ́ lẹ́rí tó ti ń jó lọ síwájú, ó tún yí padà, aṣọ yìí gùn púpọ̀ jù bí erélùwé ni. bẹ́ẹ̀ làwọn eégún lágbádá làwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jó pẹ̀lú ẹ̀gẹ́ olókìkí àrán pẹ̀lú àwọn olóyè ọ̀jẹ̀. ẹ̀rí ó ti ń wúre fáwọn olóyè ọ̀jẹ̀ obìnrin àti olóyè ọ̀jẹ̀ ọkùnrin ní kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ ló ń jó. wúre fún gbogbo àwọn olóyè bó ṣe ń jó, bẹ́ẹ̀ ló ń wúre fún wọn ni gbogbo wọn náà ń ṣàṣẹ. mo rí yín lọ́dún yìí, màá tún rí yín lẹ́ẹ̀míì. ẹ̀rí pé wọ́n fẹ̀gẹ́ láàyè dáadáa, orí ibìjó tó bá jó lọ tó jó bọ̀ á wúre fún wọn. lẹ́yìn èyí ẹ̀rí pé ibo lẹ́wọ̀n yìí igbó ògbàlẹ̀, ẹ̀gẹ́ ń lọ, ó tún lọ́dún míì lẹ́wọ̀n yìí. Ìbọ̀dọ̀ oko ó tún lọ́dún míì, àdẹ̀tún tó máa tún jáde níjọ́ ọ̀ta, ó máa tún jáde níjọ́ ọ̀ta, torí olúgbọ́n ṣòro ó kìje, àrẹ̀sá ṣòro ó kìje, ẹ̀gẹ́ náà ṣòro ó kìta. rí i pé kábíyèsí ò padà lẹ́yìn wọn látàárọ̀, kábíyèsí lẹ́ ń wò yìí tí wọ́n tún náwó fáwọn onílù. owó ẹ̀yẹ ò ní sú iná. kábíyèsí ọba wa Ṣìmíù Elégbè ti ìlú Egbe. àwọn eégún alágbádá ẹ̀rí àwọn ń dá àwọn èèyàn lára yá, àkọ́ṣe ọdún ni. ẹ̀jẹ̀ àwọn jẹ́ fọ́n mọ̀ pé àwa ń lé kó tó di pé lè máa kàn wá, ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí dá àwọn èèyàn lára yá ń bínú.